Allah wá sọ fún ṣètọ́ pé tọ̀ ìgbà tó ti kọ̀ tó ti lè forí balẹ̀ fún Ádámọ̀ ó yá máa lọ sórí ilẹ̀ pé ìgbà náà ló ti dọ̀tá ọmọnìyàn kó tó wá lọ wá sọ fálà káìkáìkáìkáì ọmọ yẹn kẹyàn ní làákàyò ṣètọ́ wá sọ fún alágbàtà Allah sọ fún náà pé yá máa lọ sórí ilẹ̀ ayé pé yá máa lọ sórí ilẹ̀ ayé ó dẹni ẹ̀kọ́ lónìí mo kọ̀ ọ́ lónìí ó kò nínú áńgẹ́lì mi lónìí ó ti kúrò nínú màláìkà mi lónìí ó wá sọ fún Allah pé tọ̀ ìwọ Allah mo fẹ́ tọrọ nǹkan o mo sì fẹ́ kó ṣe fún mi Allah wá sọ fún pẹ́tọ̀ gbogbo tó bá tọrọ máa ṣe fún ọ. The whole story of creation of the Quran and the Bible, they are all fiction. Irọ́ lásán òní, irọ́ gbà, irọ́ rẹ̀ndẹ̀rẹ̀dẹ̀, òfútù fẹ́ẹ̀tẹ̀. Only the story creation tó wà nínú Bible àti Quran. Spiritually, there is nothing like the fallen angel. There is nothing like pé Allah ṣépè fún kí ní angel kan wá bu yẹ̀pẹ̀ wọ́n wá fi mọ wá wọ́n wá fi dá wa. Ọlọ́run tó dá Ádámù àti Éfà sínú ọgbà ìdẹ̀ra tó dá gbogbo igi tó sì mọ Ádámù tó mọ wọ́n tó ẹ̀pọ̀ ló create wọn kò mọ̀ pé yóò jẹ èso yẹn àbí. So Ọlọ́run tempt wọn ni àbí. Allah yẹn àbí God yẹn torí kí mọ́mọ́ rìfà Ọlọ́run yàtọ̀ sí gbogbo àwọn yẹn. So Allah ò mọ̀ wípé ṣe Ádámù yóò jẹ èso yẹn àbí God nínú Bible ò mọ̀ wípé Ádámù àti Éfà wọ́n jẹ èso yẹn. Ok, so ó mọ̀ ṣe wọ́n ní sùtà ni ó mọ̀ ṣe wọ́n lọ́sẹ̀ ni ó mọ̀ dá wọn fún wàhálà ni ó mọ̀ fẹ́ kó bá wọn ni alákòóbá ni gọ́ọ̀dù àti aláàbí ó wọ́n fẹ́ kó bá wọn ló fi nìkan lọ jẹ ló fi dá èso yẹn síbẹ̀ ìgbà tó mọ̀ pé yóò kó bá wọn kílé tó fi dá sílẹ̀ àwa ò ní irú òrí wèrè yẹn lọ́pọlọ tiwa àwọn bàbá tiwa ò fi irú òrí yẹn wọn ò fi yé wa torí pé wọ́n mọ̀ pé ọba tí ń jẹ́ Olódùmarè tó dá wa Olódùmarè ju ìtẹ́nìkan lè mọ orí nípa ìpé yẹn ohun gbà tó wá ṣe báyìí ó mọ̀ wá ó mọ̀ tá a fẹ́ jẹ́ ó mọ̀ tá a jẹ́. So why would he now need someone láti execute tó fẹ́ ṣe? Come buy your market o, best price. You get business but customer need to come. Kijipa Empire Limited go make your business blow. Customers, welcome. Mama, give me this one quick. Kijipa Empire. We brand it, we market it, we make it sell. Ṣọba lakaye mu. Gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní scholar Islamic scholar tẹ́ rò pé ní làákàyè tẹ́ ń gbé gbogbo àwọn ọ̀rọ̀ ìkàlẹ̀ ó gbà mí lójú tì. Ọba tó dá wa Olódùmarè tó ṣẹ̀dá wa kò fi hàn ọmọ ẹ̀dá ènìyàn bí èèyàn ṣe ń bẹ into existence. The scientists in the world today, the only thing they can discover, the only thing they can say ó ní pé bí ọmọ ṣe bí nǹkan ṣe bí àtọ̀ ṣe ń dọmọ they experimented it pé tátọ̀ bá jáde látara ọkùnrin tó papọ̀ mọ́ ẹ́ẹ̀gì tóbìnrin spermatozoa obìnrin tó papọ̀ sínú ovary tó ṣe kinní kan látara bẹ̀ yóò mọ̀ germinate yóò mọ̀ ṣe báyìí this is the process tí wọ́n lè sọ nìyẹn. Ṣùgbọ́n agbára tó ń bẹ behind the creation yẹn Olódùmarè nìkan ló ní. Ẹni tí ó ṣẹ̀dá mi Olódùmarè ló ṣẹ̀dá wa àmọ́ sí ṣẹ̀dá wa tó ṣẹ̀dá wa kìí ṣe kó ṣẹ̀dá wa látara pé ó ṣẹ̀dá wa pé ó mọ yẹ̀pẹ̀ wọ́n á kó yẹ̀pẹ̀ tó wá fi mọ́ wá no ó ṣẹ̀dá wa látara nǹkan táwa gbẹ̀ngàn ò lè ronú nípa ẹ̀. In tó fi ń jẹ́ alágbára nìyẹn tó fi ń jẹ́ Olódùmarè nìyẹn ẹ̀dá alààyè kan ò lè sọ pé this is how human being came to. Ìgbà tá tó gbọ́ pé òkè báyìí náà ṣe ń dáyé òun ni pé gbà tí ilé ayé ti ń jáyé tọkùnrin tóbìnrin tá à ń bára wa sùn pé à ń bára wa sùn àtọ̀ tó ń jáde látara bàbá sára àyà agbára spirituality tí Olódùmarè ní ẹ̀mí yẹn ẹ̀mí àìrí yẹn tó papọ̀ máa tọ̀ yẹn òun ló di ọmọ ló di àwa tá à ń sọ̀rọ̀ yìí. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú.
nínú Christianity tí wọ́n ní Satan is part of the fallen angel as part of their own creation story. Bẹ́ẹ̀ náà ni Islam torí ìyàtọ̀ díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bó sọ ló wà láàrin wọn. Màláíkà kú Allah wá sọ fún Ṣẹ̀tán pé tọ̀ ìgbà tó ti kọ̀ tó ti lè forí balẹ̀ fún Ádámọ̀ ó yá máa lọ sórí ilẹ̀ pé ìgbà náà ló ti dọ̀tá ọmọnìyàn kó tó wá lọ wá sọ fàlà káìkáìkáìkáì ọmọ yẹn kẹyàn ní làákàyò. Ṣẹ̀tán wá sọ fún alágbà tá Allah sọ fún náà pé ó yá máa lọ sórí ilẹ̀ ayé ó yá máa lọ sórí ilẹ̀ ayé ó dẹni ẹ̀kọ́ lónìí mo kọ̀ ọ́ lónìí ó kò nínú áńgẹ́lì mi lónìí ó ti kò nínú màláíkà mi lónìí. Ó wá sọ fún Allah pé tọ̀ ìwọ Allah mo fẹ́ tọrọ nǹkan o mo sì fẹ́ kó ṣe fún mi. Allah wá sọ fún pé tọ̀ gbogbo tó bá tọrọ màá ṣe fún ọ. Ó wá sọ fún Allah pé àwọn tó ti torí wọn sọ mí dẹni ẹ̀kọ́ yìí Ádámọ̀ tó sọ mí dẹni ẹ̀kọ́ torí ti ẹ̀ yìí àwọn tó sọ mí dẹni ẹ̀kọ́ torí ti wọn yìí ìwọ Allah fún mi ní yọ̀ǹda mo fẹ́ lọ máa dà wọ́n láàmú mo fẹ́ máa sọ wọ́n dẹni iná torí wọn ló fi sọ mí dẹni ẹ̀kọ́ èmi náà wá fẹ́ mú wọn láti máa takò ọ́ láti máa gbọ́ ti wọ Allah wá ní mo yọ̀ǹda fún ọ yá lọ máa ṣe gbogbo tó bá wù ọ́ láti ṣe lórí ilẹ̀ àyàfà àwọn tí èmi ò bá fún ọ ní yọ̀ǹda lé lórí. Ṣó bá làákàyè mu gbogbo ẹ̀yin àfà gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní scholar Islamic scholar tẹ́ rò pé ní làákàyè tẹ́ ń gbé gbogbo àwọn ọ̀rọ̀ ìkalẹ̀ ó gbà mí lójú tì fún yín púpọ̀ pé èèyàn kan lè lanu máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn láti convince àwọn èèyàn láti fi ṣe wáàsí láti jẹ́ káwọn èèyàn gbà pé ẹnìkan tó lágbára tó ní ayé òun ọ̀run àwọn kan wọ́n á máa fọpọlọ aláṣeré wọ́n á fọpọlọ aláṣọpọlọ aládìbọ́ọ̀lù wọ́n á ń gbà torí pé kèsì Olódùmarè títí wa nílẹ̀ Yorùbá kò sí tí ń jọ́. The whole story of creation of the Quran and the Bible, they are all fiction. Irọ́ lásán òní, irọ́ gbà, irọ́ rándanrandan, òfútù fẹ́ẹ̀tẹ̀. Only the story creation tó wà nínú Bible àti Quran. Spiritually, there is nothing like the fallen angel. There is nothing like pé Allah ṣépè fún kẹ́ńjẹ́lì kan wá bu yẹ̀pẹ̀, wọ́n wá fi mọ̀ wá, wọ́n wá fi dá wa. Fún ẹni tó mọ̀ wá tó mọ̀ wá, ẹni tí ó ṣẹ̀dá mi Olódùmarè ló ṣẹ̀dá wa àmọ́ sí ṣẹ̀dá wa tó ṣẹ̀dá wa kìí ṣe kó ṣẹ̀dá wa látara pé ó ṣẹ̀dá wa pé ó mọ yẹ̀pẹ̀ wọ́n á kó yẹ̀pẹ̀ tó wọ́n fi mọ̀ wá no ó ṣẹ̀dá wa látara nǹkan táwa gbẹ̀ngàn ò lè ronú nípa ẹ̀ in tó fi ń jẹ́ alágbára nìyẹn tó fi ń jẹ́ Olódùmarè nìyẹn ẹ̀dá alààyè kan ò lè sọ pé this is how human being came to be. Ìgbà tó gbọ́n pé òkè báyìí náà ṣe ń dáyé òun ni pé gbà tí ilé ayé ti ń jáyé tọkùnrin tóbìnrin tá ń bára wá sùn pé à ń bára wá sùn àtọ̀ tó ń jáde látara bàbá sára àyà agbára spirituality tí Olódùmarè ní ẹ̀mí àìrí yẹn tó papọ̀ máa tọ̀ yẹn òun ló di ọmọ ló di àwa tá à ń sọ̀rọ̀ yìí. So tẹ́ bá ń sọ̀rọ̀ creation ẹ má jẹ́ káwọn èèyàn da ọpọlọ wa láàmú ká máa dá ìrìbárìbò lórí ìtàn irọ́. Ọba tó dá wa Olódùmarè tó ṣẹ̀dá wa kò fi hàn ọmọ ẹ̀dá ènìyàn bí èèyàn ṣe ń bẹ into existence. The scientists in the world today, the only thing they can discover, the only thing they can say ó ní pé bí ọmọ ṣe bí nǹkan ṣe bí àtọ̀ ṣe ń dọmọ they experimented it pé tátọ̀ bá jáde látara ọkùnrin tó papọ̀ mọ́ ẹ́ẹ̀gì tóbìnrin spermatozoa obìnrin tó papọ̀ sínú ovary tó ṣe kinní kan látara bẹ̀ yóò mọ̀ germinate yóò mọ̀ ṣe báyìí this is the process tí wọ́n lè sọ nìyẹn. Ṣùgbọ́n agbára tó ń bẹ behind the creation yẹn Olódùmarè nìkan ló yé. Ìdí nìyẹn táwa òkè fi ń sin Olódùmarè nílẹ̀ Yorùbá torí pé it is beyond human reasoning. Ó kọjá ìròrí wa pé èèyàn kan yóò wá lóhun àti Olódùmarè tó ṣẹ̀dá wa jọ jòkó jọ ṣe mítìnì wọ́n jọ ṣe mítìnì pé ẹ̀dá ẹ̀kíní kan
the history of Yorùbá tó sọ nípa creation ayé pé Odùduwà nígbà tó dé Ifẹ̀ kìnìkan tó sọ ìtàn Ọbàtálá gbàtà Ọbàtálá dé ó fún ilẹ̀ ká ó mú adìyẹ ó ṣe kìnìkan gbogbo àwọn yẹn they are examples wípé bí àwọn nǹkan ṣe bẹ̀rẹ̀. Those are stories tá a lè rí. Àwọn tá a sì sọ yìí a sọ wípé àwọn rúnmọlẹ̀ wa tá a ń sọ yìí a pè wọ́n ní áńgẹ́lì bí wọ́n bá ló pé àwọn áńgẹ́lì ni wọ́n, àwọn ni wọ́n jọ kírètì ayé pẹ̀lú Ọlọ́run ló sọ pé Olódùmarè ló sọ pé kinní kan wọ́n wá ń bó Olódùmarè jọ jiyàn. Àwọn rúnmọlẹ̀ wa Ọbàtálá ńkò Ọbàtálá Ṣàngó kinní kan wọ́n wá ń bá Olódùmarè wọ́n wá bá jiyàn pé ò lè jẹ́ nìyàn ò lè ṣe gbá láíláí ò lè ṣe kinní kan. Àwa ò ní irú òrí wèrè yẹn lọ́pọlọ tiwa, àwọn bàbá tiwa ò fi irú òrí yẹn wọn ò fi yé wa torí pé wọ́n mọ̀ pé ọba tí ń jẹ́ Olódùmarè tó dá wa, Olódùmarè ju ìtẹ́nìkan lè mọ́ rorí nípa ìpé yẹn ohun gbà tó wá ṣe báyìí tó ó mọ̀ wá ó mọ̀ tá a fẹ́ jẹ́ ó mọ̀ tá a jẹ́. So why would he now need someone láti execute tó fẹ́ ṣe? Èdè tó wà tá à ń sọ yìí Olódùmarè ti dá wa pẹ̀lú èdè yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó ti dá Lárúbáwá pẹ̀lú Lárúbáwá wọn, ó ti dá Ìgbò pẹ̀lú Ìgbò wọn, ó ti dá English pẹ̀lú English wọn, ṣùgbọ́n èdè yẹn ló dá wa pẹ̀lú. Àmọ́ tí è bá ṣe àwọn bàbá wa tó kọ́ wa láti máa sọ láti pé báyìí ni eléyìí ló dá báyìí náà ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣe ń ṣe a lè mọ́ sọ. Iṣẹ́ táwọn bàbá yẹn ṣe ti wọn nìyẹn. Ṣùgbọ́n Olódùmarè ti create èdè, ó ti create gbogbo tí ń jẹ́ dídá, ó ti dá gbogbo ayé. That is why we call it supernatural, that is why we call it spiritual. Ń tà lè rí. Ìdí tàbí pé ní spiritual ni pé ń tà lè rí, what we cannot see. Ń tó jìnà sí ìròrí èèyàn. So now coming out and telling us pé Ọlọ́run jókòó pẹ̀lú àwọn áńgẹ́lì kan, àwọn kìíní kan, wọ́n wá jọ ń ṣe meeting nípa bí wọ́n ṣe dá wa. Ọ̀tọ̀ ni wọ́n ní ìgbà tó wá dá tán, Ádámù wá wà nínú ọgbà ìdẹ̀ra, Ọlọ́run wá yọ ẹfọ́tà rẹ̀, ó fi dá obìnrin, ìgbà tó wá dóbìnrin ẹ tán, ìyẹn Àwá, wọ́n wá ṣe gbá kan, òpó bàbá sásùn, wọ́n wá jẹ ápù, ó ní gbogbo igi eléyìí ni ẹ máa jẹ o, ẹ̀sùn pé lè ẹ gbọ́dọ̀ súnmọ́. Torí pé wá disobey Ọlọ́run, ó disobey Gọ́ọ̀dù, ó jẹ ápù tí ò yẹ kó jẹ, wọ́n wá lé wọn kúrò nínú ọgbà ìdẹ̀ra. Gbogbo àwọn ìtàn ránran yẹn, àwọn ìtàn Ìjàpá àti yẹn níbo yẹn, kò bá làákàyè mu. Ṣé okay, Ọlọ́run tó dá Ádámù àti Éfà sínú ọgbà ìdẹ̀ra, tó dá gbogbo igi, tó sì mọ Ádámù, tó mọ wọ́n tó ẹ̀pọ̀ ló create wọn, kò mọ̀ pé yóò jẹ èso yẹn àbí? So Ọlọ́run tempt wọn ni àbí? Allah yẹn àbí God yẹn, torí kí mọ́mọ̀ rí fà Ọlọ́run yàtọ̀ sí gbogbo àwọn yẹn. So Allah ò mọ̀ wípé Ádámù yóò jẹ èso yẹn, àbí God nínú Bible ò mọ̀ wípé Ádámù àti Éfà wọ́n jẹ èso yẹn. Okay, so ó mọ̀mọ̀ ṣe wọ́n ní sùtà ni, ó mọ̀mọ̀ ṣe wọ́n lọ́sẹ̀ ni, ó mọ̀mọ̀ dá wọn fún wàhálà ni, ó mọ̀mọ̀ fẹ́ kó bá wọn ni. Alákòóbá ni God àti Alade, ó mọ̀ fẹ́ kó bá wọn ló fi nìkan lọ jẹ ló fi dá èso yẹn síbẹ̀. Ìgbà tó mọ̀ pé yóò kó bá wọn, kí ló tó fi dá síbẹ̀? Kí ló dé tó fi dá èso yẹn síbẹ̀ nígbà tó mọ̀ pé tó bá jẹ yóò ṣe àkóbá fún wọn? Tí wọ́n bá bí ọmọ, tí ọmọ yẹn wá dàgbà tó fẹ́ mọ́ rìn, tó wá ìgò wá wà lẹ́ẹ̀ sì mọ̀ pé tọ́mọ bá súnmọ́ bí ìgò bẹ̀ lẹ́sẹ̀. Ṣé tí ìgò bá wà nílẹ̀ tọ́mọ lè súnmọ́ àbí nǹkan kan tó lè pa ọmọ yẹn lára tó wà ń bẹ̀? Ó wà mọ́ sọ fún ọmọ yẹn pé má súnmọ́ bí kíní, ọmọ tí ò mọ̀ nǹkan kan pa ìtẹ́lẹ̀, má súnmọ́ bí kíní ò sọ fún o, àbí ọkàn sọ pé má súnmọ́ o sọ danger tó wà ń bẹ̀, ọkàn sọ pé àpapọ̀ pé ó ti ẹ̀ nífì nǹkan yẹn síbi tọ́mọ yẹn ó ti rí pé yóò ṣe léṣe. Gbogbo nǹkan tó lè pọmọ lára lẹ́kọ̀ọ́ kúrò lẹ̀ torí pé kó má bàa ṣe kíni, kó má kó ìpalára bá, torí tó kó ìpalára bá ó lè pa ọmọ yẹn. Tọ́mọ yẹn bá dẹ̀ ti kú, èèyàn ni ó sunkún.
so gbogbo nǹkan tó lè kó ìpalára bá ọmọ yẹn lákòókò ìgò yẹn tó bá ti lè tẹ̀ ẹ́ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ mú gbé yẹn kó lọ́nà. Allah àti gọ́ọ̀dù nínú Bible àti Kùránì ó wá dá Ádámù àti Éfà, àwọn méjì jọ ṣiṣẹ́ kan náà, wọ́n dá Ádámù àti Éfà, ó wá dá igi pé gbogbo nǹkan náà lè jẹ tí ó ṣe wọ́n láǹfààní, àmì ilé yẹn gbọ́dọ̀ jẹ́. Nígbà tó mọ̀ pé wọ́n gbọ́dọ̀ jẹ́ tó mọ̀ pé yóò ṣe àkóbá fún wọn, ó sì tún wá mọ̀ọ́mọ̀ dá bẹ́ẹ̀. Kí ló dé tí òkùnkù yọ́pọ̀ nínú ọgbà ìdẹ̀ra yẹn kó yọ igi yẹn kó bẹ̀ kó mọ̀ dá igi yẹn síbẹ̀ rárá, tí ẹ bá ṣe wípé alágbàkó ni Allah àti gọ́ọ̀dù. Èso táwọn yẹn wá jẹ lọ́jọ́ kìíní àná táwa ò mọ̀ nǹkan kan ń parẹ̀, wọ́n á lè ló dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn. Ẹja ronú náà, ẹja ronú. That story is total nonsense. The superiority of the creator of heaven and earth is beyond that useless stories. Gbogbo àwọn ìtàn wèrè ránranran yẹn, the creation of earth, the creation of human is beyond that rubbish tí wọ́n kó jọ yẹn sínú Kùránì àti Bíbélì tán ní àwọn sọ. Ẹni tó dá ayé òun ọ̀run, the creator of heaven and earth is greater than all that. Ìdí tí ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ Yorùbá kò kí ń fi sin Allah nìyẹn. Àwọn Lárúbáwá ni wọ́n ń sin Allah, wàhálà wọn nìyẹn. Àwọn Róòmù àwọn kankan náà ń sin God, they worship their God, àwọn nìyẹn. But ọmọ Yorùbá, we don't have the word worship nínú language wa. A ní èdè à ń sìn pé ìyẹn ń sin, ìtawà ń sìn, tàbá ní à ń sìn nílẹ̀ Yorùbá, à ń sin ewúrẹ́, à ń sin adìyẹ, à ń sin àwọn nǹkan ọ̀sìn, wọ́n làwọn máa ń sìn. Olódùmarè kọjá ní tẹ́lẹ̀ sìn. That is why tó jẹ́ pé our spirituality Yorùbá jẹ́ kó yé wa wípé àwọn bàbá táwa ń ṣe ìrántí wọn, tọ́bá ní wọ́n bọ Ṣàngó, wọ́n bọ Fá, wọ́n bọ kinní kan, àwọn bàbá tó ṣe ìṣẹ̀dálẹ̀ nǹkan yẹn là ń ṣe ìrántí wọn. The word abọ, pé àrántí, a ṣe ìrántí wọn, òun ni the word abọ, not asìn. There is difference between abọ àti asìn. Abọ nǹkan, níta abọ, níta ṣe àpọ́nlé ẹ̀ lábọ́, níta mọ value ẹ̀ lábọ́, pé àwúre àrántí wọn pé ẹ̀yin lẹ ṣe báyìí, lẹ́yìn lẹ ṣe báyìí, a gbọ́dọ̀ gbàgbé ipa tẹ́ ẹ kó, a gbọ́dọ̀ gbàgbé nǹkan báyìí, tọ́ ẹ̀yin náà la sì mọ̀, tẹ́ ẹ ṣe kí ni, tẹ́ tọ́ wa sọ́nà, ìtọ́sọ́nà yìí yẹn ẹ túbọ̀ mọ́ fún wa o, ẹ má gbàgbé wa o, because the spiritual realm controls the physical. Láàfin bá bàbá wa sọ̀rọ̀, níta fi ń communicate pẹ̀lú wọn ní spirituality ilẹ̀ Yorùbá, òun ni ẹbọ yẹn. Àwọn ìtọ́sọ́nà tẹ́ fún wa kẹ́ tó lọ ńgbà táà rí yín mọ́, táwọn ọ̀pọ̀lọpọ̀ ò dá yín mọ̀, níta lè fi bá yín sọ̀rọ̀ náà làwọn nǹkan yìí, ẹ má gbàgbé wa o, ẹ má fi wá sílẹ̀ o. Torí pé Olódùmarè ṣẹni tá ẹ lè rí, ìtọ́ Olódùmarè fi ń communicate pẹ̀lú gbogbo èèyàn, òun ni ọkàn ẹni Ọlọ́run ẹ̀, ọkàn ẹni Olódùmarè ń gbé. Olódùmarè ò gbénu mọ́sálásí, kò gbénu chọ́ọ̀chì, gbogbo ẹ̀ lọ Mọ́kà ẹ̀ lọ waste of resources ní inú ọkàn ẹ̀ Olódùmarè ń gbé. So by this, there is nothing like Allah create ilé ayé, ó rán màláíkà kan wálé ayé kan wá bu yẹ̀pẹ̀, ikú nìkan, Sàráìlù nìkan ní àti ẹ̀tàn ní jẹ́bẹ̀. Ikú tí ń pa ni ẹnìkan ò mọ̀, ikú tí ń pa ni ẹnìkan ò rí. Ìdíyàn tẹ́ pé ẹlòmí tó bá kú accident ni ó pa, ẹlòmí tó bá kú poison ni wọ́n fún jẹ, ẹlòmí tó bá kú yóò kàn fọwọ́ rọrí kú, yóò sùn ní òní jí mọ́. Nǹkan tí ó pa kálukú ti ń bẹ lára ẹ̀. So ẹ má jẹ́ káwọn èèyàn da ọpọlọ yín rú. It is high time we wake up. Gbogbo story tẹ́yìn gbàgbọ́ yẹn, ibi tó ti mú wá àwọn ògbàgbọ́ tó wọ́n mọ̀ pé àwọn làwọn kọ́, wọ́n mọ̀ pé àwọn làwọn kọ́ láti lè work lórí brain yín, láti lè ṣiṣẹ́ nínú ọpọlọ yín. Nǹkan yẹn lẹ̀ yóò mọ̀ forí gbé. Ọba kan ṣoṣo tó dá gbogbo tí ń jẹ́ díẹ̀, tó dá ẹranko, tó dá igi, tó dá yẹ̀pẹ̀, tó dá omi, tó dá everything, yóò wá pe àwọn kan jọ pé mọ̀ á fẹ́ dá èèyàn láyé o. So ṣé ká dàbí ká má dà, ẹjá kó dìdò, erémọdé lásán ni.
it is high time tá ní láti jí kámọ̀dé wọn fi ẹ̀tàn kí wọ́n fi báyé àwọn èèyàn wa jẹ́. Gbogbo ilé táwa ń ṣe yìí à ń ṣe torí àwọn ìran wa tó ń bọ̀. Àwọn bàbá tiwa ò ṣe táwa ń ṣe làwa fi bára wa nínú ibi táwa wà. Àwọn bàbá tiwa ò gbìyànjú láti liberate ara wọn kúrò nínú slavery of the white. Àwọn bàbá tiwa gbogbo àwọn bàbá yẹn they want to die in slavery of the white. Wọ́n wá fẹ́ kó bá àwa tá a jọ ọmọ wọn náà. Olódùmarè fúnra rẹ̀ wá mí sí àwa nínú wọn wá ṣí òye tiwa làwa fi wá rí àdánwò tí àwọn white yẹn tí wọ́n kó bá wa pẹ̀lú dídá ọpọlọ àwọn èèyàn wa rú. Àwọn ò wá fẹ́ kí irú nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí àwọn ìran tiwa tó ń bọ̀ òun làwa fi ń pariwo. Ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Títí ìgbà mi tẹ́lá àǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, ọmọọba Alade Kijipa ọ̀rọ̀ òun ló kọ tèmi. Èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú.